jìnnà sábà níwọ̀n ẹgbẹ̀fà èmi ò jẹ́ rọ́bà fi rẹ́rẹ́ mo lẹ́mi ò jẹ́ rọ́bà fi torá rọ́bà fi ṣóun lọ bá ń pa kábíyèsí o mo wọlé forí adé kábíyèsí of Ilutoro làǹtìlú Akure òkú ọdún bá mi Titus Oluwole ọmọ Adesida náà ni mo ń ké sí òkú àjọ̀dún orí kádùn ẹ̀mí rẹ yóò ṣe púpọ̀ ọdún láyé láṣẹ Elédùà ọ̀rọ̀ gbogbo tí ń pa ọ́ lẹ́rìn ò ní pa ọ́ lẹ́kún ọmọ lọ́jọ́ bí òní orí rẹ̀ àfiré ni lọ́jọ́ gbogbo ó ti ṣe Ilutoro ìlú ọ̀wá ní dàrú lórí rẹ̀ láṣẹ àdáni wáyé kábíyèsí of Ilutoro mo ní o mọ̀ gbóhùn ẹnu mi ò dáṣẹ́ ara mi jẹ́ Antonia olólùfẹ́ rẹ̀ ló gbé mi débi ó ní oúnjẹ ayọ̀ wá bá mi kí ọkọ mi ó nífẹ̀ẹ́ mi ni ìdùnnú mi ni ayọ̀ mi ni èjìká mi ni ẹni bí ọkọ mi ni ó ní kí ọ kí orí rẹ̀ owó ó ní kí ọ bí ẹlẹ́gbẹ̀rún ọ̀kẹ́ ó ní kí ọ bó ti ń kí wọ́n nílùú Akure mo ní òtẹ́ síbẹ̀lẹ̀ jẹ́ ó máa gbọ́ mi ọmọ Akure olóye mẹ́kun ọmọ amúdásílẹ̀ mọ́gún ẹnu pani fọmọ Akure ntòkò ìbò àfagádá pẹ́rin ọmọbìnrin Akure tòdò ìbò àfòsímì ló pẹ́ fún Akure ọmọ olómi méjì ó pé jẹjì lálà alákọ́jí pẹ̀rí alámọ̀ọ́domi ọmọ ayé kẹ́ máa ṣàkúrẹ kẹ́ mọ̀ mọ́ lálà alátìrẹ́ bẹ nínú ọ̀kẹ́ aṣọ yèyé rẹ̀ ó dá mi lójú kábíyèsí o ọmọ ọlọ́jà méjì kan iná lórí ìjọ bàbá náà torí ìtagun lówùúrọ̀ anamẹ́sì ànáyè ọmọ amúmàlú ṣọdún gbàgbọ́ ọmọ apagbo ṣọ̀ṣẹ̀ ọmọ wa ọmọ ẹkùn mo ní ọmọ ọ̀dà gọjọgọjọdún rẹ lóde orí adé òṣọdún iná ó tún ṣe mí sí i